ṣùgbọ́n Yorùbá pòwe kan wọ́n ní tí ò bá nídìí obìnrin ò jẹ́ kúmólú àfi tí kú bá mú olúlé wọn lọ. Ìṣẹ́ ẹ̀ ní jìyà láyé tí ò bá tiẹ̀ wá sówó you will always be contented with what you have. Spirit of ojú kòkòrò Ọlọ́run ní bá mi fi sínú ayé yín. Iṣẹ́ ò dáa o. Iṣẹ́ ò dáa. Mo sọ fún yín pé ìgbà tí wọ́n fẹ́ tí Àṣànà fẹ́ mú Mohbad kọ́lọ́n bá mi fọ̀hún kẹ́ òun àti bàbá ẹ̀ bọ́ ṣe rí nìyí. Ẹ challenge mi. Tí Mohbad bá sùn kó tó mọ mi bàbá ẹ̀ ni. The same thing applies to Ìbùkún and Àdúrà. Ìgbà tó fẹ́ wọlé sí Mohbad lára ṣé ń gbọ́ mi? Ẹ lọ bí anybody nínú ilé àwọn Mohbad ń gbà yẹn. Àwọn Àṣànà tí yẹ́ ẹ̀ máa sọ pé bàbá Mohbad burú o, àwọn ò fẹ́ wà lá bàbá Mohbad. Wọ́n wá wò pé kí làwọn lè ṣe. Wọ́n wá lọ gbé ìyá Mohbad padà wá. Ẹ má gbàgbé pé ìyá Mohbad ó fail Mohbad 10 years I know see mommy. Ẹ má ṣì mí gbọ́, it can happen to anybody. Àwọn ìyá mi wọ́n believe pé bàbá yẹn capable, wọ́n á gbé ọmọ yẹn sílẹ̀ fún bàbá yẹn. Ibi tí mo tún wá ní problem pẹ̀lú ìyá Mohbad ni pé kò wó ẹ̀yìn wò. The fact pé wọ́n sọ fún pé ọmọ olókìkí ló bí. Ó jẹ́ kí a fẹ́ ayé, ó jẹ́ kí ìjẹkújẹ ayé, ó jẹ́ kó take better part of her. Ó lọ, ó gbàgbé ọmọ yẹn àti bàbá wọn. Àṣànà àti Jùmọ̀kẹ́ àti Yàtúndé wọ́n wò pé ọmọ ẹ ti ní prospect, ó ti ń pa owó, báwo làwọn ṣe lè wọlé sí lára. Má sọ kíní kan, inú mímọ́ ó ju ògùn lọ, àyà níní ó ju ògùn lọ. Bàbá yìí ò lógùn ṣùgbọ́n ó ní àyà, ó lágídí. Wọ́n ti sá gbogbo ẹ̀ back to back. Kò jẹ́. Wọ́n wá wò pé ìgbà yẹn lọ́wọ́ sí pé ìyá Mohbad wà níbì kan, wọ́n lọ mú wá. Àṣànà gangan ló bíǹgì ipe jẹ́ kí mọ́mí àti dádì padà. Àṣànà ní plan tiẹ̀. Kò ń ṣe Mohbad lógo because Mohbad mọ̀ pé bàbá òun ti níyàwó mi. Ó dẹ̀ mọ̀ pé ìyá òun náà ti lọ́kọ. Gbogbo èyí tó sọ pé Mohbad fẹ́ yẹ kí ìyá òun padà yẹn, Àṣànà nǹkan t'Àṣànà fọ́n sí Mohbad lẹ́nu ló fọ́n jáde. Wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ because wọ́n fẹ́ jẹ́ kí wọ́n lè ráyè wọlé sí wọn lára ni. Wọ́n bá lọ wá ìyá Mohbad wá. Ó bẹ̀rẹ̀ sí tọ́jú ìyá yẹn, wọ́n gbàgbé bàbá yẹn. Tọ́mọ wá ti fẹ́ gba nǹkan lọ́wọ́ bàbá yẹn, àwọn máa rán ìyá yẹn sí. Kò ṣojú lásán o, tògùn. Òun ló fi jẹ́ pé gbogbo iṣẹ́ tí bàbá ṣe, bàbá ti rí pé ọ̀nà ò sí níbi relationship tí ọmọ òun ní pẹ̀lú ọmọ olórí burúkú yẹn. Bàbá yẹn sá gbogbo eré, ó ṣe gbogbo iṣẹ́ just because bàbá yẹn ò ń ṣe oníjẹkújẹ. Just because bàbá yẹn ò kí lọ ń jókòó síbẹ̀. Ó dẹ̀ pé ìyá Mohbad. Ìyá Mohbad, a fẹ́ ṣiṣẹ́ fọ́mọ yìí. A nídìí aṣọ. Omi yìí wá dẹ̀ gbé fún ọkọ máa mú. Ìyá Mohbad mú aṣọ fake, ó fún bàbá yẹn. Gbogbo omi tí bàbá yẹn gbogbo omi tó bá ń gbé wá fún Mohbad, ìsídà kí Àṣànà kó gbé sí ẹnu ọ̀nà níta, kò jẹ́ kọ́mọ yẹn fi ẹnu kan kankan bẹ̀. Ká ní pé bàbá ò súnmọ́ ìyá Mohbad eventually,
ó ṣe kí iye bàbá náà má parẹ́ púpọ̀ kó yìí máa súnmọ́ ọmọ yẹn ìjọ tó ti fi àyà lu àyàyà Mohbad bàbá yẹn sún pátápátá fún wọn nínú ilé yẹn wọ́n wá wọlé sí Mohbad lára àtòun àtìyẹ́ èní ò kì í ṣọjọ́ ọ̀rọ̀ Mohbad kú gbogbo wa ń pariwo ikú mà Bọ́lá jẹ́ o ikú mà Bọ́lá jẹ́ o tó bá jẹ́ pé yẹ wà láyé ni Two weeks after failed actress àti Ashana wọ́n lọ gbé ya Mohbad wá wọ́n package ẹ lọ wo first video tí ya Mohbad ṣe kẹ́ lọ wo countenance she couldn't look at the camera èèyàn kan wà lẹ́yìn tó ń sọ̀rọ̀ sí lẹ́nu because she had no clue of what she want to say because she was not there mo mi pé kò síbẹ̀ ìgbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ o wọ́n ti sọ gbogbo nǹkan tó máa ṣe ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kò síbẹ̀ life but ẹ má gbàgbé pé àdúrà sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún òun náà dẹ̀ fi ojú ẹ̀rí aṣọ ẹ̀jẹ̀ tí àbúrò ẹ̀ Ṣadé Fọláṣadé tó sọ pé àǹtí mi aṣọ ẹ̀jẹ̀ tá rí yẹn ó ní kóun máa ti sọ̀rọ̀ ń pa ẹ̀ ìtorí wọ́n fẹ́ use ìyá Mohbad wọ́n lógo against baba Mohbad ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe wáyé mo kì í fi búburú sọ búburú gbogbo pé kí baba Mohbad lọ fàyà Mohbad mọ́ra kí baba lọ fa Kàmígì mọ́ra ẹ má gbàgbé pé baba ní legal team ìtorí ẹ̀ mo ṣe wà disappointed fún blogger tó wà ní Dublin yẹn tó sọ pé mi ni mo sọ pé kí baba má sọ̀rọ̀ baba has a legal team he follows the instructions of the legal team I am not part of the legal team nǹkan táwa wà fún ni pé ká gbọ́ nǹkan ká analyze ẹ̀ kò ṣe torí bàbá lágídí ni ò ṣe fẹ́ bá Kàrímọ́ sọ̀rọ̀ àbí nǹkan kan ẹ gbọ́ àgbà tán ní Kàrímọ́ fẹ́ bá sọ̀rọ̀ ó ní ẹ fún Kàrímọ́ nọ́mbà ó ní Kàrímọ́ ní kó má fún wọn ní nọ́mbà bàbá ní ẹ fún ní nọ́mbà tèmi bàbá is acting instruction táwọn legal team fún wọn ni ṣé ń gbọ́ mi now that is not the bone of contention wọ́n send video kan sí mi ní àná àbíjẹta Ẹlẹ́dẹ̀ Ọlábánjí tójú ò bá tiẹ̀ your shame is shaming every good women on the social media kí ni ìyá yìí ò bá sọ kí ni ìyá yìí ò bá ṣe ẹ fi pé ti lò ya Mohbad tán ẹ fi pé ẹ need ẹ mọ́ gbogbo yín wá bọ́ta ẹ wá ń bu ẹ ṣe fi ìyá Mohbad sípò ìyá yín ìyá yìí lè má mọ nǹkan tó ń ṣe because she's under the influence of Ogun Ashana ẹ jẹ́ kí n play video yẹn ká jọ gbọ́ ẹ ti ẹ̀rọ ọjọ́ kan mọ́ ya ìlara mi mọ nǹkan tí ò bá ṣe ẹ wá fi pé ẹ fẹ́ léèyàn lára ìyá yìí tẹ́ bá léya Mohbad èmi á fẹ̀yìn pọ́n mo ò need evidence kankan lọ́wọ́ ẹ̀ mo ò need kó wá rojọ́ fún mi tí ẹ bá léya Mohbad lára yín sẹ́ èmi á fi ẹ̀yìn pọ́n ya Mohbad I don't need to talk to her ẹ jẹ́ kí n play fún yín púpọ̀ nbọ. I don't recall last time I spoke with her before I blocked her up. I know what I have the evidence.
She should be careful. Karima will not help you. Because when I finish with you, Karima cannot help you. The best thing is... ṣé ń gbọ́ Mohbad ló ń sọ fún yẹn pé tóun bá finish pẹ̀lú ìyá Mohbad tán Karimo gan ò ní lè gbálẹ̀ lẹ́nu olórí burúkú tó dáwó fún ipe kó gba ṣọ́ọ̀bù fún ìyá Mohbad tó kó jẹ lẹ́nu olórí burúkú tẹ́ pé wọ́n ṣe birthday fún Liam olórí burúkú yìí ó kó oúnjẹ títí ó kó ọmọ lọ ó kó ọmọ lọ ó kó wọn kó ọmọ lọ ó kó ìyá wọn lọ ó kó ìyá ẹ̀ lọ ṣó jẹ́ kó máa jábọ́ lẹ́nu ẹ̀ wọ́n nágbà ò kí ń wà lọ́jà kó dúró ọmọ tuntun wo àgbà ò kí ń ṣe ọgbọ́n gbogbo èyí tó jẹ́ kó lórí burúkú ìfilọ́gbọ́n ó ti fi fò ó ti fi pín òbò kiri orí íńtánẹ́ẹ̀tì ó ti fi kówó ìyá Mohbad àtowó Liam jẹ abẹ́gbọ́ by the time I finish with you lórí pé ìyá Mohbad sọ pé gbogbo oúnjẹ tán kó wá bẹ̀ wọ́n ló kó jẹ ṣé ìyá Mohbad parọ́ mọ́ ẹ̀ by the time I finish with you finish pẹ̀lú ẹ̀ finish pẹ̀lú ìyá Mohbad wàá mú ẹ pé àti ìyá Mohbad àti bàbá Mohbad máa fẹ̀yìn pọ̀ wọ́n ẹ jẹ́ ká get it started ẹ wò mí dáadáa mi need ìyá Mohbad o mi need kó wá fún mi ní information I don't need it I don't when she's ready she knows where to go olórí burúkú ẹni tó bá tiẹ̀ máa ṣóyàn ajẹ́ tó lè dá fìdí ara ẹ̀ gbogbo nǹkan tó ti ṣe láyé ẹ̀ lórí ọmọ lórí ọkọ wọ́n ṣe fún ni ẹ̀wẹ̀ tó ń lẹ́nu ẹ̀wọ̀ lórí burúkú tó ń lẹ́nu ẹ̀yìn àìjíríà ẹ̀yìn àìjíkò tó ń lẹ́nu ẹni tó bá máa lẹ́nu ajẹ́ tó lẹ́fọ̀ tó lè kọ́ná tó ń fìdí ara ẹ̀ tó bá ti wá lo jìbìtì lórí íńtánẹ́ẹ̀tì ò tí ì lè jẹun ìwọ tí ò bá ń ṣe ìyá Mohbad tí ò bá ń ṣe ìyá Mohbad àti Liam tó gbá káàtù lẹ́kọ̀ọ́ máa dáwó fún ẹ fún Ọlọ́run á dá fún gbogbo yín ẹ lo vulnerability ìyá yẹn ẹ lo vulnerability ìyá yẹn ẹ wá ń ṣe ìyá yẹn yamayama gbogbo nǹkan tójú ìyá Mohbad àtójú bàbá Mohbad yìí ojú gbogbo yín máa pátá mo máa pé gbogbo yẹn máa retí pé kí n bọ́ta kí wọ́n fi ìyá Mohbad ṣe ẹ̀yẹ I don't do that you don't know me I don't do that mo máa pé nǹkan tí gbogbo yẹn retí nìyẹn kí n bọ́ta kí wọ́n máa sọ pé ìyá Mohbad lọ́n ló mú ẹ yà no anybody anything can happen to anyone kò sẹ́ni tó mọ̀ ṣe tán kò sẹ́ni tó pé mi ìbá ìyá Mohbad sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ lẹ́yìn kọ́ lọ́n fi àjẹ́ mi kẹ bá rò wípé bí ó ti bá sọ̀rọ̀ ló ṣe ń bọ́ta I don't need any information gbogbo àtẹ́yìn sọ pé Karimo ní information kí mo sọ mo ní kó gba ọ̀dọ̀ legal team lọ I will never leak any ass ṣùgbọ́n ṣé mo nǹkan tí mo ṣe jáde fún ya ẹ̀ vulnerability ẹ̀ lọ take advantage of kò ń ṣe pé ìyá yóò fẹ́ sọ̀rọ̀ nígbà tó yá wọ́n wá guide ẹ̀ wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ ìyá yóò ní fóònù gidi ọwọ́ sọ ìyá oníyàdẹrú àṣànà mi fẹ́ mọ̀ bí Ọlọ́run ṣe fẹ́ kọ̀ di kò mọ̀ ṣe kó kọ́ sí ẹ̀ wá ṣe gbogbo eléyìí ṣó fi ipò lè gbé àlùbọ́sà kó ká ẹ̀fọ́ ni ó fìyà jẹ gbogbo ìyá àti ọkọ ẹ̀ ìgbà tọ́mọ wọn wà láyé ọmọ wọn tún kú tán ó tún ní wọn lára tótó yìí ó rántí àti sùn ni ó rántí ọjọ́ tó máa gbé apá tí ò ṣe gbé ó rántí ọjọ́ tó máa gbé ẹsẹ̀ tí ò ṣe gbé kọ̀wọ́ just sleep and think about one day tí Mohbad dùn ẹ̀ nínú wo ọjọ́ tí ìyá ẹgbẹ́ ẹ̀ sílẹ̀ tó lé ẹ síta at age 14 tí Mohbad gbà ẹ̀ sínú lady fact pé òun going struggle láti make ends meet ó di bùkátà lé lórí ohun ẹ̀ bó tẹ̀lé pé ohun ẹ̀ lọ sí ilé-ìwé àbọ̀ ló lọ ó fìdí ẹ ìyá ẹ take advantage of her ìyá Túndé take advantage of him ó ti ẹ̀rù ọjọ́ kan yẹn tí Mohbad wà ń bẹ̀ fún ẹ ó fèlì ẹ̀gbà tó wà láyé ó tún kú tán ó tún fèlì ìyá ẹ̀ ó fèlì bàbá ẹ̀ ó máa ti gbàgbé àṣànà ìyá yìí ló lọ ní
last corona inquest tó lọ sí court tó sọ pé ìyá ọkọ ẹ àti àwọn àbúrò ọkọ ẹ wọ́n support ẹ láti sin Mohbad just because you are not getting your ways, just because ẹ ti lóyà Mohbad tán ẹ wá ń ṣe ríboríbo ẹ ń ṣe rabaraba ọ̀run á jẹ yín yà. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Stay clear. You can do whatever you want with me. Oh, I'm not part of your family. But if you Ṣé ń gbé lórí burúkú ó ní ó lè ṣe nǹkan tó bá wùn pẹ̀lú mi ó lóun ń ṣe party family wọn abájọ náà Àṣànà ti rí ẹ tán òun ni ó fi kí happy birthday ìgbà tó yẹ pé ó mọ̀ pé ó ṣe nǹkan kan fóun lọ́fẹ̀ẹ́ ó mọ̀ pé gbogbo nǹkan tó ṣe fóun bí kò tọrọ bára ó tún tọrọ títí ó tọrọ 1000 ó ní kó bẹ́ẹ̀ top up káàdì ó fẹ́ ṣe show fún BJ ó fi pé tó bá forúkọ tèmi sí wọ́n á sáré top ẹ̀ fún ẹ èyí tó ti ṣe láti jọ ìbolódé wo ẹ̀sìn ẹ̀ ló máa pọ̀jù lórí social media àfi tọ́lọ́run bá ń gbàdúrà abẹ́gbọ́ ó ló lè ṣe rọ́bìṣì pẹ̀lú Wùnmí ó ní ṣùgbọ́n kó má gbé rọ́bìṣì dọ́dọ̀ òun torí òun ò sí ń fámìlì wọn ẹ má gbàgbé pé lórí burúkú yìí ìgbà tí Àṣànà lọ pé tó fún lówó ṣe rántí pé sọ statement kan ó ní fámìlì wọn lòun so kì í ṣe fámìlì wọn mọ́ sìn ìgbà tó ti gbà ó ti rí pé owó wọlé mọ́ ó kì í ṣe fámìlì wọn mọ́ sìn ẹ má gbọ́ lọ. cross my path, I will shred you to pieces. Oni tí ya Mohbad bá cross path ẹ wá shred ẹ wá kọ́kọ́ shred di gbogbo nǹkan tó tara ẹ jáde tó ń dùn ẹ nínú. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí wá kọ́kọ́ shred di gbogbo nǹkan tó tara ẹ jáde tó dùn ẹ nínú. Torí lórí burúkú ni ẹ, àbí àgbà ni ẹ, aláyé bàjẹ́ ni ẹ, ìwà Jùmọ̀kẹ́ ló wà nínú ẹ. You want to shred ya Mohbad to pieces for what? Kí ni ya ìgbénu gbà yín náà? Ẹ fi pé tẹ́ bá ta síta àwa náà máa bu. Ó ti ṣí. Mi njaba tu tèmi bẹ́yẹn. When you go high, we go low. Ẹ bá gbọ́ lọ. Wallahi as in pieces as in my shred everybody. Dá padà. A shred ta ni. Wá shred ta ni. Ta ló fẹ́ shred? Ìyá Mohbad. Wo àwọn olórí burúkú ọlọ́pàá ló ń jẹ́ kele lẹ́nu ọ̀rọ̀ bàbá ti petition olórí burúkú yìí iṣẹ́ ọlọ́pàá lọ pé tó ní kó wá máa sọ pé tó bá bí ẹ̀dá bọ́ta fún Ìyá Mohbad tó bá gba another petition kó pè mí lọ́mọ àlè ṣe olórí burúkú ni ẹni àní mo sọ fún ẹ pé mo ti fẹ̀yìn pé Ìyá Mohbad ṣe mo need anything lọ́wọ́ ẹ̀ mo need information ṣùgbọ́n mo ti fẹ̀yìn pọ́n ipa ẹ máa lo Ìyá Mohbad ẹ máa drop ẹ yẹn odòdì abolórí burúkú lélẹ̀ wá shred kó tó shred wá ti gbé ẹ̀gbin bí iṣu àfi tọ́lọ́run bá sí lókè wá shred ẹ̀ tí ẹ ṣẹ́rí pọ̀ dájú abiyamọ ní gbogbo àwọn pípù yìí ṣẹ́rí pọ̀ dájú ni wọ́n ṣẹ́rí pọ̀ dájú láwọn pípù yìí ìyá tọ́mọ ẹkú ẹ gbàgbé ẹ̀ ìyá yẹn gan ronú ẹ̀rí bó ṣe rù ní ìyá tọ́mọ ẹkú ẹ̀dẹ̀ ń ṣe báyìí fún ẹ̀dẹ̀ bí tiyín ìwọ lọ́wọ́ ibo lójú ẹ wà ẹ jẹ́ ká máa gbọ́ lọ. You don't shred the chicken. I go my way. I do my things easily. Ṣé ń gbọ́ wèrè òun máa shred Ìyá Mohbad bí chicken. Àṣànà òòròjọ́ tó lọ báyà ẹ̀ kó parọ́ mọ́ bàbá Mohbad o lè caution lady bó ṣe ń sọ̀rọ̀ sí Ìyá Mohbad. Àṣànà mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ̀n mo fẹ́ pa ọkọ jayé ẹsẹ̀ mẹ́fà ni Àṣànà ẹsẹ̀ mẹ́fà ni ègbé ni fún ẹni tó fi ènìyàn ṣe gbẹ́kẹ̀lé Àṣànà sórí gbogbo àwọn tó fi ṣe gbẹ́kẹ̀lé yẹn wọ́n já ẹbọ Ọlọ́run nìkan ni ò lè já ẹbọ wo bí lady ṣe ń sọ̀rọ̀ wo bó ṣe ń sọ̀rọ̀ sí ìyá tó dúró fún ẹ tí ò jẹ́ káráyé kan sòkò pa ẹ́. Ẹjọ́ ṣé olórí burúkú Ìyábọ̀ Òjó ṣó fẹ́ sọ pé òun ò gbọ́ gbogbo eléyìí. Ẹ wo nǹkan tó ń sọ ìyá yìí dà.
ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ jẹ́ ká máa wò ó lọ ẹ jẹ́ ó lọ fáfá bẹ́ẹ̀ yẹn. Fúnmílà wò mọ́ ẹ lára náà you no deserve anything from anybody. ṣé gbọ́ àṣànà làwọn wò mọ́ lára kò deserve anything from anybody. Why tẹ́ ṣe wo àṣànà mọ́ lára àṣànà wá bá yín pé kẹ́ bóun cover up ẹ wá gbé ìyá ẹ̀ mọ́ra ń gbà yẹn ẹ wá lẹ̀ ń tọ́jú ẹ̀ ṣe rí gbogbo ìtọ́jú tẹ́ fún ìyá yẹn fún 11 months tí òun wọ̀n lára ẹ̀ tó jẹ́ pé fi ń kówó jẹ ni màá fún ìyá yẹn ní tọ́jú within 1 month wá ṣì ìyá Mohbad mọ́. Wọ́n ní Karimo sọ lọ́sàn pé ó fẹ́ bí pàyà Mohbad kò rówó jẹun wípé òun dẹ̀ ń try best òun. Ìyá Mohbad, I am not saying this láti gba information lọ́wọ́ ẹ̀ ìyá Mohbad. I am not saying this láti jẹ́ kó wá sí side wa. But I am saying this for the love I have for Baba and Mohbad. Despite the fact that I don't know you people, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín ni. Ṣùgbọ́n èèyàn kan lèèyàn lọ́lọ́run máa rán séèyàn, ìyá Mohbad. Láti next month lọ lágbára Ọlọ́run, k'Ọlọ́run má sọ pé kò ló ń sọ̀rọ̀ ìyá Mohbad. Ẹ̀yin náà máa gbowó oúnjẹ lọ́wọ́ mi, tá máa fi rí justice. Ìyá Mohbad, màá fún yín ní 100,000. Ẹ lè má fi account yín sílẹ̀ o. Tẹ́ ẹ bá ti fi account yín sílẹ̀, I'm not going to force you. I don't know how to contact you. But ìyá Mohbad, èmi ń sọ ilé ni. I don't need you. Ẹ má pè mí ìyá Mohbad, èmi go fẹ́ bá yín sọ̀rọ̀. When you are ready to talk, ẹ ní number àbọ̀dá Múyìwá. Àbí kò yé yín? Ẹ ní number uncle tó wá sọ̀rọ̀ ńjọ́ yẹn. Àbí kò yé yín? Ìyá Mohbad, as a matter of fact gan, mo ṣẹ̀ṣẹ̀ ń sọ ilé ìsíta lẹ́ni ni. Àti jẹ́rin tó ti sọ pé bí ń pàyà yẹn tí mo ti gbọ́. Mo ti ṣe a lot of moves lẹ́yìn. Kò wá successful ni. Mo ṣe moves yẹn láti gba information o. Mo ní kó bá mi wá lọ. Kó ṣe shopping provision lọ fún. Kó wo fóònù tó ń lò. But unfortunately, kò sí nlé. Wọ́n ní tó bá ti lọ láàárọ̀. Ó tún dalẹ́. Ṣé ń gbọ́ mi? Èmi ti ń parí iṣẹ́ lẹ́yìn tẹ́lẹ̀. Mo ń sọ ilé síta ń sìn. Kó má di pé BJ lọ bribe ẹ̀ lẹ́yìn kó lè sọ̀rọ̀ ni. I don't need her. Mo bá sọ̀rọ̀. Ìgbà tí mo support bàbá gan. Ẹ bèrè lọ́wọ́ bàbá. Á tó 3 months kí n tó lè bá bàbá sọ̀rọ̀. Ọmọ ní bàbá fẹ́ bá mi sọ̀rọ̀, má ní mo bá wọn sọ̀rọ̀. Èmi ń ṣe lè tó ga bíyamọ ni mí. Nǹkan tí ìyá Mohbad ń go through. Ẹ má gbàgbé pé mo sọ nǹkan kan gbà kan. Ìyá Mohbad ó ní slow in. Tẹ́ bá ti rí ìyá Mohbad. Ṣé pé mo sọ bí ṣe bẹ̀rẹ̀. Mo ní ìyá Mohbad ó kò sharp. Ìyá Mohbad ò sharp. Gbogbo ṣaṣangele kíníkan. Ẹni tó bá mọ̀ mi máa sọ fún mo lè bu ẹ tó ń sìn kó tún dọ̀rẹ́ kí tún bá ẹ ṣe lọ́la. Kó ṣe pé ká dọ̀rẹ́ o. This is me. This is not pretense. Ìyá Mohbad, I don't have your account number. Tẹ́ bá lẹ́ni tó lè fún mi. I don't want me fẹ́. Àwọn tí mo rán sí yín gan wọn ò ní sọ fún yín pọ́dọ̀ mi lọ ti wá. Èmi kàn ní kẹ́ni yẹn gbé provision wá fún yín ni. But wọn bá yín, mo ní kó wo fóònù tẹ́ ń lò. Àwọn nǹkan tó bá fi pé need kan bá yín sọ̀rọ̀ kan jẹ́ kémi mọ̀. Àti 4 days ago bó ti lè kí n tó wá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún yín pẹ̀lú ìyá Mohbad. Ṣé mo bá yàn kọ́kọ́ sọ? Mo bá yàn kọ́kọ́ sọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ṣé gbọ́ nǹkan tó sọ? Ó ní Wùnmí
lòun wò mọ́ lára ẹni tí ọmọ ẹ̀ kú. So gbogbo mọ́mì mi ẹ má bọ̀ máa mọ́mì mi wà lórí line. So ìwọ girl yìí wọ́n máa sòkò pa ẹ́ lórí íńtánẹ́ẹ̀tì gbẹ̀yìn ni. Ani Makachukwu na. Paramole tèmi kọ̀rọ̀ wọ̀ sí yàrá lẹ́mìí. Ẹgbọ́n wèrè paramọ́lẹ̀ tèmi kọ̀wọ̀ sí àwọn wèrè wo ló ń fọ́lọ̀ àwọn ẹranko yìí. Paramọ́lẹ̀ tèmi kọ̀wọ̀ sí lẹ́yìn tí ò lè fíìdì 3 square mil kò ṣe tó oúnjẹ tí wọ́n sìn yo ìgbà tó jẹ́ pọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa tí I'm talking about 2016 bára ìgbà bára lọ́mọ yìí àti 2016 ló ti ń gbégbá bára táwọn èèyàn bá ti wá láti lóyìnbó á lọ lé wọn á jẹjẹjẹ á mu tó bá ti gbà tọ́ lọ́wọ́ yín ọ̀rọ̀ òjò mi lójú ẹni tó gbalé fún ìgbà tó wà homeless pẹ̀lú àwọn ọmọ pẹ̀lọ́kọ ẹni tó fún nílé odindinlé lọ fún kó máa gbénú ẹ̀ aráàlú òyìnbó fún nílé kó máa gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ ìgbà tó yúùsù màmá yẹn tán ó bọ́ta búya yẹn ni ṣẹ́ríwà tó ń wù fún ìyá Mohbad kò jọ mí lójú abẹ́ ẹ̀gbọ́n nǹkan tó sọ ni ó ní paramọ́lẹ̀ tèmi kọ̀wọ̀ sí ẹni tí paramọ́lẹ̀ tó kọ̀wọ̀ sí ajẹ́ ẹni tí ò ń lo jìbìtì tí ò fi pépà ní kówó jẹ tí ò fi àkáǹtì kówó jẹ owó ìyá àbèjì tó kú lẹ́ni ó kó jẹ abẹ́ ẹ̀gbọ́n ẹni tó bá máa ní paramọ́lẹ̀ tèmi kọ̀wọ̀ sí ajẹ́ ẹni tó stand true tó stand straight ìwọ tó jẹ́ pé wọ́n ròyìn bá ṣàdàgán tó ṣe máa fi ẹ́ sí mú tó ṣe máa fi ẹ́ sí mute button abẹ́ ẹ̀gbọ́n paramọ́lẹ̀ tèmi kọ̀wọ̀ sí ìyẹn àwọn illiterate tó ń wò ẹ́ àwọn ló lè bá ṣe kátàfù pátá paramọ́lẹ̀ kọ̀wọ̀ sí kó má rí 20,000 tó máa fi ṣe makeup tó jẹ́ pé lipstick ló ń kọ̀ sójú tó ló ń ṣe tó wọṣọ ṣẹ́gì tó ló ń ṣe photoshoot paramọ́lẹ̀ tèmi kọ̀wọ̀ sí abẹ́ ẹ̀rọ lórí burúkú ẹni tó bá tiẹ̀ máa respect ajẹ́ tó pọ́n kò fúnyàn rí gbàgbàgbà ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ìsìnkú kọ́ọ̀tù lè gbà lọ fún Karimo máa jẹ́ kó ṣe ẹ̀sìn ọ̀ èmi yàtọ̀ sáwọn blọ́gà tẹ́kọ̀ máa sọ̀rọ̀ ó máa jẹ́ kó ṣe ẹ̀sìn ṣọmọ pé Karimo sọ nǹkan kan ó ní mo lọ sí party Liam right ẹ mọ̀ pé I was one of the organizers of the party ṣé ń gbọ́ olóhùn one of àwọn tó organize the party yẹn ni ẹjọ́ ṣówó ló múlẹ̀ ni àbí rẹsì ló gbé lọ́bẹ̀ àbóhun ló ṣe kéèkì tán fi ṣe party àgbá òfìfo tó ń dún fọ́nrọ́pá abájọ náà lára ẹ̀ àti 2016 tó ti wà lórí internet orí bá ti ṣe òrọ́ náà gbégbà wọn kọ́tà ṣọ́ọ̀bù yẹn náà ni gbogbo ẹgbẹ́ ti advance oyin ń ta pàrágà àánú sachet abẹ́gbọ̀ ọmọ méjì tó ní wọ́n bá wọn lọ school ni ọkọ ẹ̀ ajígijága wọ́n dá lókòwò ní olórí organizer mi ìròbó wá nǹkan bẹ̀yìn kàkà kó wá nǹkan wọ́n ní ti pọ́ọ̀tù ló gbóúnjẹ lọ àwọn ọ̀rẹ́ ọmọ ẹ lọ ọkọ ẹ lọ ọ̀rẹ́ ọkọ ẹ lọ àwọn ọmọ àdúgbò wọn lọ ṣe mọ̀ kan tó ṣe kéré lọ́bẹ̀ yẹn so that wọ́n lè rí oúnjẹ yẹn kó dáadáa. The only reason tó lórí búkú ṣe ń búyà Mohbad ṣé kí n sọ fún yín ìtorí Karimo ó fi gbogbo oúnjẹ tó kó ń patí yẹn ó fi bu ó wá bọ́ta ó ní kò sí bí Karimo ṣe lè mọ̀ ipe ìyá Mohbad ló sọ fún Karimo ẹ̀ṣẹ̀ tí ìyá Mohbad ṣe nìyẹn mo wá ń béèrè lọ́wọ́ ẹ pé ẹ bá mi béèrè lọ́wọ́ oníjẹkújẹ gbogbo nǹkan tó fi jẹ kó fi ṣoríire láyé ó ti fi jẹun ìtorí ẹ̀ ló ṣe fi material 3.5 3/4 ló fi rọrọ àti bùbá yẹn rí tí gbogbo ẹ̀ há ní ìròyìn ò ṣẹ́kù lẹ́gbẹ̀ẹ́ rárá ìròyìn mo dẹ̀ ṣọ́ mo lè bẹ́ẹ̀ táyé mi gbogbo nǹkan tó wọ̀ yẹn wọ́n fún ni àtọ̀rọ̀gbadé ni wọ́n fún ní nǹkan tó ṣe ń bú ìyá Mohbad nìyẹn ìtorí ìyá Mohbad sọ fún Karimo pé wíwá tó wá náà kò máa wá lásán ó kó oúnjẹ lọ tílétílé ni wọ́n jẹ wọ́n tún kó lọ àjẹyọ àtúndì lọlé nǹkan tí Karimo ṣe nǹkan tí ìyá Mohbad ṣe fún nìyẹn ara yẹn ta ìyá Mohbad go nice CCTV ìyá Mohbad ó tún ju tiwa lọ
àṣeyà Mohbad tó ń jó iye ń jọ yẹn ojú burúkú ló fi wò lórí burúkú ìdájí ọ̀lù yẹn wọ́n náà wọn ọmọ àdúgbò ẹ̀ àwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ ọ̀rẹ́ ọkọ ẹ̀ ẹjọ́ ṣé tòkú ìyá ẹ̀ là ń ṣe ni àbí tòkú ọkọ ẹ̀ là ń ṣe tó fi kó wọ́n náà ṣe bẹ́ẹ̀ di ọmọ ọdún kan